Kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kí ló ń happen kírètè fẹ́ bàlù jẹ́ adẹ̀ ti sọ adé Nàìjíríà ò lè function mọ́ ẹ̀yin kan sì ní Nàìjíríà gbádùn èmi tẹ́ni ọmọ ológo náà ni mo sọ fún yín náà mo tún máa sọ fún yín ẹ má jẹ́ kí n sọ pé torí pé mo bá èèyàn ọlọ́pàá wí àbí mo bá ṣeun wí èmi tèmi balance ni mo máa dúró sí torí pé èmi wá revolution mo dẹ̀ ń fẹ́ kí òmìnira kó dúró mo dẹ̀ ń fẹ́ kí orílẹ̀-èdè tèmi kó nítumọ̀ kéèyàn máa fi yangàn lẹ́yìn odi èmi sọ fún ẹ wípé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá nìkan tó lè survive lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ní kálukú máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n kó ní kálukú yẹn tó wá pín kó ní kálukú tó lọ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ at the same time yóò mí ìpín tí bá rí nǹkan tí ò dá kí n sọ pé ó dáa èmi ò kí fi dúdú pe funfun lóòótọ́ ní ti ṣe ń kú tí ṣe ò dáa ohun tó ṣe ò dáa mo dẹ̀ sọ déjọ́ náà tẹ́ bá lọ gbọ́ fídíò mi mo tó ṣe program lérí ọ̀rọ̀ yẹn mo ló ṣeéṣe kó yẹ pé set up ní nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó rìkọ́dù ṣeun pẹ̀lú ìṣe set up àwọn tó rìkọ́dù ṣeun pẹ̀lú wọ́n set ẹ̀ up ni tèmi náà tún wá ti torí ìjọra ẹni lójú àti ìgbéraga pé torí pé ẹ ti wẹ̀ ẹ̀yin lẹ́wọ̀ ara ẹni yẹn la máa fi sọ fún yín pé ìwọ̀nba lèèyàn máa ń halẹ̀ mọ́yàn mọ́ ìṣubú kékeré máa ń gbákọ ní ṣubú ìṣubú kékeré máa ń gbéyàn ṣubú nígbà tó ti ń ṣe nǹkan o tún wá fi yẹn brag torí pé wọ́n ṣe nǹkan fún ẹ mo sọ fún ẹ níjọ́ kìíní àná lórí ètò mi mo ní gbogbo tó ṣẹlẹ̀ yìí ó lè jẹ́ set up sókò tí wàá máa bá set up wá ọlọ́pàá ń fọwọ́ ọgbà etí ẹ̀ gbá ọ̀hún kalẹ̀ mọ́ ó káwọ́ gbéra mo sọ pé ó lè jẹ́ pé set up ni tẹ́tí wá rí nísìn ọlọ́pàá tẹ́ gbá ọgbà ọlọ́pàá lójú at least ó yẹ kó lọ òun ló lẹ́jọ́ náà pé èwo ló kan ọlọ́pàá nísìn wọ́n tún ti lọ rédìlé ẹ̀ ẹjọ́ kí ló kan ilé pẹ̀lú yẹn kò kì í ṣe amrọ̀bà ẹni tí kìí bá samrọ̀bà tí kìí bá jalè tó dẹ̀ jẹ́ public figure tí gbogbo yín dẹ̀ mọ̀ ní ìta gbangba tẹ̀dẹ̀ mọ́ irúṣẹ́ tó ń ṣe òṣòdì náà ti ń mu igbó ni bàbá ẹ̀ máa mu gbò bẹ́ẹ̀ máa gbé gbá ńlá dání báyìí tó máa fi kọrin so ìyẹn ò ṣe tuntun nínú family wọn tán máa mu gbá ńlá tán máa mu gbogbo ẹ̀ so ẹ ti mọ̀ wọ́n already now okay ó gbá ọlọ́pàá létí fine kò dáa kí wá ló bá ń tó lè mú ọ̀gá ọlọ́pàá ní pé kí ló bá ṣéèkì inú ilé ṣé inú ilé ló ti gbé ọlọ́pàá létí moreover kì í ṣe pé bóyá ọlọ́wọ́ ń ká ìbọn ọmọ lọ́wọ́ àbí nǹkan kan lọ́wọ́ níjọ́ yẹn ìjà tó jà nìyẹn ó ṣe nǹkan ní ẹ̀dẹ̀ mú lọ ságọ́ yín ó ti wá síbẹ̀ tí yín ni láti ṣe ìdájọ́ yín ìdájọ́ tó bá òfin ìgbà tí tó gbá ọlọ́pàá létí yẹn ìdájọ́ ẹ̀ lẹ́ máa ṣe ẹ wá lọ sílé ẹ lọ́rẹ́ dínú ilé ẹ̀ ni mo fi sọ ní ẹ̀ pé ó lè ṣe pé wọ́n ti gbọ́ information kan but àwọn èèyàn fẹ́ kí n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ní pé ẹni tí ó ṣe dáa ó lè ṣe bẹ́ẹ̀ mi ò blame ẹ̀ because ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ fàṣàbà bíi èyí tẹ́yìn gan ṣe apart from ṣe ohun tẹ́yìn gan ṣe ti pọ̀ jù ẹ̀wọ̀n táwọn ọmọ yín ṣe wọ́n mú ọlọ́kadà tí ẹ bá mú ọlọ́kà ní ọ̀nà tí ò yẹ kẹ́ mú òkè ẹ gbé sínú mọ́tò yín ẹni kó nìṣó lọ́dọ̀ yín tí kò bá fẹ́ lọ ẹ lọ wá tó ìfà ẹ̀kú wá kì í ṣe pé kẹ́ ẹ̀ ná lánàfọ́ lórí ànàfọ́ lójú abẹ́lẹ̀ntà ṣe kí ló ṣe fún yín kí ni tọ́lọ́pàá ń ṣe ní kọ́nà sójà ń ṣe ní kọ́nà àbíbà èwo ni ti sójà láti máa lọ múyàn ṣé sójà ló wà ní imposition àti máa mú ọ̀kadà ni ṣe pé ọba láwọn kan tí wọ́n fi síbẹ̀ yẹn tí wọ́n wà nídìí àwọn tó máa ṣiṣẹ́ bí mọ́tò àwọn ti last mile ẹ̀kan kó ogun wọn ti pọ̀ jù wọ́n ti reduce million youth into the army reduce them from the army they are too much because they don't have anything to do they are just frustrating people they are frustrating people's life tí wọ́n bá mú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa gbé àwọn èèyàn kiri ní àìmọye ìròyìn ló ti tẹ̀mí lọ́wọ́ pẹ̀lú ìwà táwọn ọlọ́pàá yìí ń wù àwọn ọlọ́pàá yìí frustrate ìgbésí ayé àwọn èèyàn máa sáré lọ síbi àtijẹ àti mú wọn láàárọ̀ ẹlòmíì máa lọ síbi interview àìmọye ẹni tó ti jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ níbi tí ọlọ́pàá máa dìlé ní àwọn èèyàn àìmọye ẹlòmíì tó jẹ́ pé ó ti gbé ẹ̀mí mi bóyá ń lọ rọbí lọ hospital tó lọ́pàá dẹ̀ máa mú mọ́tò wọn ó dẹ̀ máa dìlé mọ́tò yẹn títí tó lẹ́bùrú yẹn fi máa kú sínú mọ́tò àìmọye ìwà ìkà àìmọye ìpanilẹ́kùnjayé tí àwọn ọlọ́pàá ti wù ẹ wá sọ pé kán máa recruit 50 million èmi sọ wípé reduce 50 million youth from the army from the soldier from the police reduce them they are too much they don't have job they are so useless and jobless ẹ wọ bẹ́ẹ̀ bá rí ní tọ́lọ́pàá ẹ̀ ó fọ́ igi mọ́ bọ̀bọ̀ tí mò ń sọ yìí lórí ibo ló wà nínú iṣẹ́ ọlọ́pàá láì sọ lè ọlọ́kadà bóyá owó lẹ fẹ́ gbà lọ́wọ́ ọmọlọ́mọ tí ò fún yín tí ò ti tà látàárọ̀ àwọn agbèrò náà gbé tiwọn àwọn agbèrò wọn ò gbowó tiwọn àwọn tó ń jẹ́ tíkẹ́ẹ̀tì wọn ò gbà tiwọn ẹ̀yin ọlọ́pàá náà tó máa dún ẹ máa gbà tiwọn lórí èlò náà ń tepo
ẹ frustrate ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ, ẹ̀yin ìkan iná lẹ sayé àwọn ọmọ ọlọ́mọ dìdàkudà, ọkọ ọlọ́mọ tó ń jiyàn gbé lẹ́ni, ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó ń yẹ̀yàkuyà lẹ́ni, ọwọ́ ẹ̀yin ọlọ́pàá ìtọ́ba ní talent tó sẹ́ẹ̀tì Nàìjíríà sí in fire is a police officer. Ẹ̀yin ọlọ́pàá yìí, ẹ̀yin sójà ni, ẹ̀yin sójà àti ẹ̀yin ọlọ́pàá yìí, ẹ̀yin lẹ corrupt orílẹ̀-èdè Nàìjíríà torí pé ẹ̀ mọṣẹ́ yín níṣẹ́. Ọ̀dọ̀ yín ni corruption ti kọ́kọ́ bẹ̀rẹ̀, that is the fact. Ọ̀dọ̀ yín ni wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀, fact ni mo sọ fún yín láàárọ̀ yìí. Torí pé ńgbà tẹ́ bá mú olè, instead tó yẹ kẹ́ fi charge ẹnìyẹn sí court, ẹ̀yin ọlọ́pàá ni o, ẹ̀yin adájọ́ ni o, ẹ̀yin agbẹjọ́rò ni o, ẹ̀yin lẹ bà ayé Nàìjíríà jẹ́ kó lóṣèlú tó bá. Tẹ́ bá mú lóṣèlú kan, tẹ́ bá mú politician kan tó bá wùwà tí ò tọ́, tàbí tẹ́ bá mú olè amúrọ̀bà kan tí ò bá wùwà tí ò tọ́, ẹ charge into court, ẹ yẹ igi fún. Wọ́n máa ti fún yín ní bribe báyìí, ẹ tún ti fi wọ́n lẹ̀, wọ́n tún wá di adigunjalè sí ìgboro, wọ́n tún lọ sí orílẹ̀-èdè bòmíì. Ẹ máa rẹ́ni tó ṣe nǹkan tí ò dá, ẹ máa ti torí pé ó ti jẹ́ èèyàn tí yín, torí pé wọ́n ti mọ̀yàn. Àwọn náà máa halẹ̀ mọ́ yín pé sẹ́mi ẹ̀ ló fẹ́ ni àbówó. Ẹ ti báyé Nàìjíríà jẹ́, gbogbo yín ti bàjẹ́, ẹ wá nílùú yín ó tòrò. Mo ní ìlú tó lè pè yín ni pé separation ló lè pè Nàìjíríà. Nàìjíríà ò lè work mọ́, kó lè sí nǹkan kan nínú Nàìjíríà mọ́. Kẹ́ ẹ dìbò jù bẹ́ẹ̀ lọ, kẹ́ ẹ gbé bá gbé Tinubu wọ bẹ̀, ìbá sọ Òbí ló wọ bẹ̀, ìbá ṣe kò sẹ́nibọ̀dì tó lè ṣe Nàìjíríà mọ́. Nàìjíríà is already spoiled. Kilode náà, ẹ mú yàn, ẹ wá gbanú ilé lọ. Sínú ilé ló ti lọ rè jalè ní, sínú ilé ló ti fọ́wọ́n létí ni. Torí pàdé wá bá ṣe ń wí, àsìpé torí pé àwọn ta need revolution, a need òmìnira ní tòótọ́, a need pé ká bára wa wí níbi ọ̀nà bí tó bá ti tọ́, kì í ṣe gbogbo nǹkan náà la máa dẹ̀lé wọn. Bọ̀ títí yín ti pọ̀ jù. Bẹ́ẹ̀ sí mọ́ ọmọbìnrin kan náà ń jówó náà nìyẹn tẹ́ bẹ̀rẹ̀ sí ní kó ìgbà tí ìgbàmú fún ọmọbìnrin tẹ́ lù nílùkulù. Àwa wí táwọn ọ̀dẹ̀ kan ṣe old video lórí burúkú o. Ṣé ibi tó ti fọ́gi mọ́ ọmọlọ́mọ lórí náà owó yẹn ọmọlọ́mọ ló tún máa lọ tọ́jú rẹ̀. Ìkà tẹ́yìn ọlọ́pàá ti ń ṣe ti pọ̀ jù. Ẹ̀dẹ̀ ń rírò àwọn nǹkan bẹ́ẹ̀ ń frustrate our life àwọn èèyàn. Ó nítorí ti ṣeun. Mo sọ́jọ́ náà mo ní mo mọ̀ ó ti mọ̀ pé ó máa ń ṣeun tún wá bọ́ tó tún wá ń brag. Àmọye ìgbà tí tóun ti fọ́lọ́pàá torí kí ni òun brag níta. Ara ń tà ń wí fún inú yẹn pé ọ̀rọ̀ yín ti pọ̀ jù. Ẹ ti máa ń sọ̀rọ̀ jù torí pé Tinubu tẹ́ bá torí pé ẹ ti mọ̀yàn, torí pé ẹ ti jálágbára, ẹ ti pọ̀, public figure ní ẹ lè ṣe anyhow. Ìwọ náà wo bí tó bẹ́ẹ̀ dé nìsín. Níbi àìnífura ẹ, ká ló nífura ni wàá mọ̀ pọ́n set ẹ up ni. Ká ní ṣe ó nífura ni wàá mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí sì set up. Apart pé bàbá yín, ọ̀rọ̀ bàbá ti lọ. It's a set up. Wọ́n set it up ni mo sọ yẹn gbà yẹn. Mo sọ gbà yẹn. Ni mo fi ní pé ó yẹ kéèyàn máa nísù torí ẹlòmíì. Torí ẹlòmíì àwọn àmọ̀pápọ̀ ọlọ́pàá yìí olórí burúkú ló pọ̀ jù nù wọn, aláyé bàjẹ́ ni wọ́n ti frustrate gbogbo àwọn ọmọ. Wọ́n ti sú àwọn ọmọ dìdàkudà, ìmọ̀ye àwọn ọmọ tó ti padà nù. Iná ló bẹ̀rẹ̀ ensas. Ara tí mo sọ́jà múlẹ̀ yìí lè gbára yín kúrò lọ́wọ́ wọn. Ẹ̀yin lè já ara yín gbà, kò sẹ́ni tó lè gbà yín, ẹ̀yin lè gbára yín. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ ensas níjó ní lórí pé kí ẹ́ndì sáàsì pé sáàsì ń pa yín. Bí sáàsì ṣe ń gbẹ ẹ̀mí yín ò dáa. Now, wọ́n tún wá continue lórí sójà, kí ló yẹ kẹ́ ṣe kẹ́ mọ́ gbá wọn létí nítorí pé tó bá mú yé iná máa dálẹ́jọ́, ẹ tún jáde yín padà ni. Ẹ occupy everywhere. Ẹ jáde fún revolution. Ẹ jáde kẹ́ demand fún wọn wípé ẹ fẹ́ wọn rí kán lọ reduce wọn. Ká ló fẹ́ pa wọn yín? Mélòó ló fẹ́ pa wọn nítorí pé yín náà máa bẹ̀rù. Nígbà tí wọ́n pa àwọn ọmọ nínú ensas, kò yẹ kẹ́yìn míì tún stop now. Ó yẹ kẹ́ ẹ continue ní orí ebe Èkó náà ti pààyàn. So yẹ kẹ́yìn t'Òṣogbo stop. So yẹ kẹ́yìn t'Èkó stop. So yẹ kẹ́yìn t'Ìbàdàn stop. Àdúgbò kan náà ti pààyàn. Ó yẹ kẹ́ ẹ dé kán mọ̀ wípé ń tẹ́ fẹ́ kan yẹn ni. Ṣùgbọ́n gbà tán ti yìnbọn ẹ ọ̀kan sósì yìnbọn sókè ní Lẹ́kí tó ti pa àwọn ọmọ everybody stop. Mi ò sọ pé bọ́n ṣe pa àwọn ọmọ dà. Ṣùgbọ́n yìí náà fi hàn wípé ẹ̀yin lẹ ní orílẹ̀-èdè yín. Ẹ̀yin lẹ fi wọ́n jẹ, ẹ̀yin lẹ gbé wọn síbẹ̀. Wọ́n dẹ̀ nísìí àfi wọ́n síbẹ̀ mọ́ fúnra wọn náà fúnra wọn síbẹ̀. A dẹ̀ rẹ́dì àti ṣetán láti jára wa gbà kó nínú ìjọba amúnisìn. Àwa rẹ́dì láti jára wa gbà kó náwó àwọn jẹgúdú jẹrà apànìyàn àpọ̀ ọmọlẹ́kúnjayé ìkà. Kí ló ṣẹlẹ̀? Ẹ tún mú ṣé ìyàwó náà tún fọ́ ọlọ́pàá létí ni? Ẹ tún mú fóònù ìyàwó, ẹ tún dàgbà. Twitter ṣe ni màyàmá Nàìjíríà. Ẹ mú yèyé gbẹ̀ràn létí ìta gbangba. Ó dẹ̀ ti wá ságọ̀ yín, ẹ charge into court. Tó bá jẹ́ ẹ̀sùn tó bá kàn ẹ̀wọ́ tó nílé. Wọ́n ti lọ kó gbọ́ wọn nílé, wọn náà bá oríṣiríṣi nǹkan, wọ́n bá gbọ́, wọ́n bá gbọ́ ògùn olóró, wọ́n bá gbogbo ẹ̀. Oríṣiríṣi ni wọ́n bá ń bẹ̀, wọ́n ti kó gbogbo wọn bá, wọ́n ti arrest many people níbẹ̀. Ní ìsìn ara tí mo sọ fún ṣe ònìyẹn. Ọbọ̀ tó bẹ̀rẹ̀ sí ní brag. Ẹ̀mọye ìgbà tí tọ́lọ́pàá máa ń jẹ freely. Ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ni ọ̀nà máa ń jẹ ìgbà ti freely lẹ́yìn ìgbà tó ti ṣe kan tí ò dáa, ó tún wá bọ́ tó tún brag. Wọ́n mà àṣírí ẹ̀ náà. Wọ́n mọ̀ dáadáa ló yẹ kán ṣe nǹkan tán ṣe fún ẹ. Wọ́n ti mà àṣírí ẹ̀ ọ̀dẹ̀ gbọ́n.
ó ti rí nísìn ẹ máa ṣe sùúrù nù. No, they just brought him back. Huh? Okay, the ones who brought him. Yes, He's back home already. They just brought him. Oh, they are the ones that brought him. Yes, they just brought him back. Just cover your head, baby. Don't open your head, okay? I'm sorry, baby. Let them come. Oh yeah, go for you one now. Ṣé phone yóò sì lọ wà ní. Ẹ phone tèmi wá. Oh yeah, move for you one. Ronnie. Ronnie, come. How you doing? You see the rest of them are downstairs. Phone to my mom. Goats. They're dancing. Yes, they are still here, Dara. Yes, they are. Let's go have this action. So no matter of there's nothing, this is a criminal house. That's why it's spending Hello? Ẹ má bínú ma, àwọn ọlọ́pàá yẹn tẹ̀lé wa lọ́lọ́lọ́ gbé search warrant, wọ́n search gbogbo ilé ni ma. Wọ́n ti ṣe pé wọ́n ti fáwọn sọ pé wọ́n fún ṣe wọ́n ní 40 àwọn lọ man fún 21 days pé káwọn fi diṣẹ́ mọ́ bẹ̀ fún 21 days but the judge sọ pé no pé wọ́n fún wọn ní 48 days láti fi ṣe investigation after 48 days wọ́n ti grant ṣe wọ́n ní bail. 48 hours. Yes, 48 hours. It's 2 days. She won't want to be by herself. They are still here. Easy. Orisha. See, go back, go there. Go there, follow them. Come here. Remove your hand. Take your phone, baby. Your phone. Let's just follow the law. If you want to do this straight, let's follow it. Why did you take their phones? Why are you with our phones? You see a suspect. What's this? Mr. Leko, you understand, though. You understand? This treaty cannot work. So there is nothing you can find. All this treaty. There's a very rush to lock up doing without lawyer. What say for you now? What say for you? You don't late. Only our president, black president forever. She want Nicola Kokuti, gun number 1. That's simple story. Terrorists. I'm a fella Nicola Kokuti, someone. Orisha, black president. Yes, video, everything. That's the drop salary. Drop your wallet. Drop a fair. You won't allow him to wear shoes because you want him to conceal anything. Meanwhile, I'm allowing you to wear shoes in my house. You put the shoe at your gate.
I think one. I can't drop it there. I know I can't drop it there. This gets right now. It's a case file. Yeah. It's my money. Don't put on yourself. You want me to move it out? Move it for you. No, I can't drop my money outside. No, I can't drop my money. Let me see. So that is good. Because nobody wants to drop your money now. And they don't win for 40.